láàánú àánú lọ́pọ̀ ànábì o àyè bẹ́ẹ̀ kọ́ ìmáàmù tó ní ẹni ọba dìgbò fún àlífà méjì wọ́n búra fún àlífà méjì òpònú ni ìmáàmù ọ̀hún fa. òpònú ni bàbá wọn ìmáàmù tó ní. bí ọba já sí wípé òpònú ajẹ́ pé àwọn tùyúrù lé wọn ti lálàsí ayé rẹ̀. ajá sí pé owó tọ̀wọ́ àwọn tùyúrù wọ́n ti dá sọ́rọ̀ ayé ẹ̀. wọ́n ti gba físà ìrírí lọ́wọ́ ẹ̀. wọ́n ti gba físà ìrírí lọ́wọ́ ẹ̀. wọ́n ti da mẹ́ta sí ayé ìmáàmù. àbí kẹ́ ẹ sànú ẹ̀ torí ìlú ọ̀hún àwọn tùyúrù mẹ́mẹ́. àwọn alágbára sì mẹ́mẹ́ ìlú táwọn alágbára wà táwọn alágbára nú ẹ̀mí wà. wọ́n náà wọ́n bí tó fa ìmọ̀ wọn ara tó fi bára rẹ dé lọ́wọ́ ra jòkó tó tẹ̀ jẹ́jẹ́ tí gbogbo nǹkan yóò máa rọ̀ òun ló ń wúyì kú yìí ní. oní tí wọ́n bá búra fẹ́ nìkan ní aago 3 ọ̀sán wọ́n bá búra fẹ́ nìkan ní aago 3 àbọ̀ ẹnì kejì tí wọ́n búra fún aago 3 àbọ̀ ẹ̀pá ó ní ẹ̀sìn àwọn ló sọ bẹ́ẹ̀. wọ́n ní ká gbẹ̀mí lọ́rùn ẹ̀. ibi tó lórí kan bá wà tí ń sọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ fóun ló lórí wa tẹ́lẹ̀ kan wá dúró tí wọ́n ń dájú àwẹ̀ kalẹ̀ díẹ̀ sì sọ ìwọ̀n ló lórí ẹ̀ sí ẹni ẹ̀pá bàbá wọn. ó ní kí wọ́n gbẹ̀mí lọ́rùn bàbá wọn. ọ́ọ́dí ẹ̀sìn àwọn lọ́sọ bẹ́ẹ̀. ọlọ́run wá pé wọ́n máa rí tálí náà ka ìlà rahamata lélẹ̀ àdámi. ìgbà tí ó ka àdísì lè ka àdísì mùsùlùmí sọ̀yìnwó mùsùlùmí àti sọ̀yìn Bukhari àti sọ̀yìn mùsùlùmí wèrè àdísì lọ́pọ̀ mbẹ́ àwọn àdísì òpònú lọ́pọ̀ mbẹ́ ìdọ̀tí àdísì lọ́pọ̀ mbẹ́ ànábì tiwa ò gbọdọ̀ sọ wípé kí wọ́n pààyàn. ẹ jẹ́ n kọ́kọ́ sọ fún yín náà ká sọ fún ìmáàmù ni kí gbogbo èyí ó sì bá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìjọba lè wo inú ta ànábì bá ànábì ti lo hayatu ẹ̀. rahama tá ànábì ń jẹ́ rahama tá ń sọ ni rahama ẹni pé innahu ànábì tẹ́rí yẹ la tajri dima ala yadayhi qattu. ẹ̀jẹ̀ ọ̀tọ̀ wà ànábì dálẹ̀ ọjà àwọn gàṣàwá ti tọ́pọ̀ ẹ̀gbọ́ ànábì jagun gan gbogbo ogun tó wá jà ní tá ànábì fi lo ayé tán la tajri ala yadayhi dima ẹ̀jẹ̀ ẹ sọ fún ìmáàmù náà ẹ lánàbì tó ní ọ̀sọ̀ ọ̀rọ̀ tí ń wí yìí ẹ lọ́pàá mú sí ọlọ́run yóò sì rojú ọ̀rẹ́ wájú ọlọ́run yóò dì fẹ́ẹ́ díẹ̀ ànábì yé ìpáyàn ànábì wò ìpáyàn gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ ní sílẹ̀ àtàwọn kìrìsìtẹ́nì ogun jáde lórí Facebook wọn ni ẹ̀gbọ́n ní sinú wọn lànàbì ni wọ́n máa pààyàn wọn lápáyàn lànàbì òun ní kọ́ọ̀lù fún ọ́dà fún wọn máa bá àwọn èèyàn ànábì kọ́ ànábì èsè bẹ́ẹ̀ èmi ọgbà ànábì ilẹ̀ bí wọ́n bá dáṣọ tí èsè ti ẹ̀rọ àwọn yọ ọ́ kú àdàsọ rẹ̀ wà ànábì wa. wọ́n máa rí sálẹ̀ náà ká ilà rahmatan lil alamin. bal kana rasul sallallahu alayhi wa sallam harisan ala hidayatin nas. ànábì máa ń sojú òkúrò káwọn èèyàn wọnú ẹ̀sìn ni ànábì yọ dàápa èèyàn. bá ànábì fi wá lo ayé tán ẹjẹ ń sọ fẹ́ yìí tọ́lá àwọn kan ló jòkó nu mọ́sálásí ńlẹ̀ tí ń ṣe kútùbà fún wọn lọ bá àwọn òkú làwọn tó jòkó nu èsì èèyàn. èèyàn lè sọ wọ́ọ̀rọ̀ kọ́dà kéèyàn má kéwu ọ̀pọ̀ èèyàn gbọ́dọ̀ jòkó ní kútùbà àdìmà kí wọ́n sọ wúwẹ̀ kí gbogbo wọn sì dákẹ́ mẹ́ kọ́dà gbogbo wọn jálá ìmọ̀kan wọn á fi bàjẹ́ ròyìn sí ọlọ́run kó wá ó sì dákẹ́. ànábì ọ̀dàjẹ́ lẹ̀ rí ẹ̀mí kan ṣoṣo èèyàn kan ṣoṣo lànábì parí one person ẹ̀mí ẹyọ kan ṣoṣo ní gbogbo 63 years tá ànábì lò láyé ẹ̀mí kan ṣoṣo ànábì pa ẹ̀mí kan ṣoṣo ìparí kọ́ jẹ̀bi ẹ̀ báwo ni o ti jẹ̀bi ẹ̀ ẹ lọ lè wá ní òtàn òun ni wọ́n ń pè ní Ubayy ibn Khalaf ṣé mo gbé àbá Ubayy ibn Khalaf fún yí ara àwọn mùsùlùmí ní ọ̀sẹ̀ bọ́ni nígbà àwọn amúra ogun Uhud gasuwato Uhud nígbà àwọn amúra rẹ̀ ni wọ́n ń sọ fáwọn èèyàn ọ̀kan tó bá rí a ní ogun Uhud táwọn ń lè jà yìí ọwọ́ òun lẹ̀mí ànábì ó ti bọ́ òun Ubayy òun lòun ọ̀pá ànábì òun ọ̀bá nǹkan kan lókun ànábì lòun fẹ́ pa àwọn tí wọ́n wá gbọ́ òun lòun ó sì pa àwọn tí wọ́n wá gbọ́ wá lè bá ànábì nígbà wà ànábì múra o Ubayy níwọ̀ lòun tájẹ́ ti rogun òun ọ̀pá ọ ànábì ní ẹ bá ń sọ fún pé àná pọ̀ ti rù ẹ sọ fún elémi nípa sẹ́mà wípé tí ọ̀bá wa sọ fún ànábì pé òun ọ̀pá ànábì náà ò ní sọ pé òun ọ̀pá ọ ok ó ti wá lóun ọ̀pá torí ìmáàmù ọmọ kéwú kò kéwú òye ọ̀tọ̀ ní kéèyàn lọ lé kéwú gbọ́ lárúbáwá èyàn lè gbọ́ lárúbáwá kọ́ máa sọ lárúbáwá tí ò ní máa wù àìmọye àwọn tí ń sọ lárúbáwá lè fẹ́ sùkù sí ọmọ kéwú àìmọye ló èdè lásán nìyẹn bí bàtẹ́yẹ lọ lé haúsá tọ́ka fún haúsá èdè nìyẹn ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ ní ogbédè ọ̀tọ̀ sílẹ̀ sí nígbà àwọn adógun ń dùn tán tógun yẹ kó fírí gbogbo ẹsẹ̀ bó ti ṣe tẹ́lá pé ogun ni wọ́n ti yọ wọ́n ti ta ànábì lọ́fà
lérí ti ń yà yìí ìnira yóò ń bẹ láró sí ọlọ́run bí wọ́n á jókòó sínú àtòkùn lọlẹ̀ ànábì wá jókòó pẹ̀lú àwọn sàábì wọ́n jókòó báyìí àwọn sàábì kan sì dún wájú ànábì kò bá yìí wá wà lọ kankan wọ́n ń tájẹ̀tì káwọn èèyàn kíyà kó fi omi dùn kan sí ànábì àwọn èèyàn sá gáìdì ànábì ànábì ti wá àwọn èèyàn gba kò bá yìí tí òun ní lọ sí ń bọ̀ wọn ok ọwọ́ ayé máa ń sùpọ̀ wá dùn ànábì díẹ̀díẹ̀ àwọn èèyàn fẹ́ gáìdì ànábì ní ẹ̀fọ́ mẹ́ ẹ sí ààyè rẹ̀ kémi àti òyìnbá wa ni wọ́n ń bọ̀ wá dùn ànábì kí ní ọ̀bẹ bá ànábì ọkà ànábì kan pa kí ní ọ̀bẹ yọ ó ń sí ọlọ́run ẹ̀rí nǹkan ànábì kan mú ọ̀bẹ ọkà tọ̀wọ́n sì ti ń bọ̀ wá tó náà ti ń balẹ̀ mọ́ ànábì kan ná ọ̀bẹ nípa ẹ̀ ń nàbá ilé ọ̀bẹ wọ̀ níyà ọwọ́ níbí lẹ́ẹ̀kan náà ọba sáré kú mẹ́ ìwà ń sáré lọ pé yọ rẹ́síkú ara rẹ̀ pé kó wọn máa padà sí Mákà ojú ọ̀nà ló kú sí òun lọ́lọ́run fi sọ́nù Al-Qur'an ní wà má rà mẹ́ta ìsìlá mẹ́ta ayé kìíní tó jù sí irun wọ́n kó jù wàlákìnnà láàrà mọ́ èmi ọlọ́run mo ju ọ̀dẹ kìí ṣe wọ́n. ìsọ̀rọ̀ mẹ́ta wàlákìnnà láàrà mọ́ bàbá ọdún àbá ẹnu ẹyọ kan tá nàbí panu ẹbí ìmáàmù náà àwọn ayẹfẹ́kẹ́ wúye ó sì mọ̀ tán ìsìlámù bí ti ń bọ̀ ẹbí pé ẹ̀mí mélòó ni ọ̀gá rẹ̀ ẹni tí ń pè lọ́gá àwọn tí ń jẹ́ Muhammad ẹlẹ́ni mélòó lọ́tọwọ́ rẹ̀ bọ́ èsì tí wọ́n ń pèpè fún káwọn èèyàn máa pa yìí èsì tó ń fún ọkọ̀ tí èsì ti ìsìlámù tó ń dá sọ ẹ̀rọ alábì yẹn pààyàn tòun wá ń já sí wípé àṣàṣínú ìmáàmù ó ní ìdìmọ̀ yàtọ̀ sọ́dàkọ̀ àlẹ́ yìí ọ̀gbọ̀ yàtájú ìlànà yàtọ̀ sọ́dàkọ̀ àlẹ́ yìí ìmáàmù ó ní ìdí ẹni tí ó sànú ẹ̀ tí ó ṣe tọ́lọ́ lára rẹ̀ ibi ọwọ́ ni wọ́n ti rọ́ nǹkan lù ó wọ́n ti rọ́ nǹkan lù mọ́mú o nǹkan ti bá nǹkan yìí ti ń bá ajá ẹ dákun tó ní ọlọ́run nínú kí ẹ̀yin tí ẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ kẹ́ ẹ̀ sànú ẹ̀ àbí káwọn tí wọ́n rọ̀ nǹkan lù náà kó owó tọ́lọ́ máa là wọ́n sànú ẹ̀ kó owó ti yá rẹ̀ orí ti ń wú. ìmáàmù méjì ò gbọdọ̀ sí yìí tí wọ́n bá yàn lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀ pànìyàn sí wa ló sọ bẹ́ẹ̀ mo rò pé tí ẹ bá ní sìn bẹ́ẹ̀ ni president general méjì ò gbọdọ̀ sí ẹ̀ tí ì gbọ́.